Dugbedugbe. Ẹ kú ilé lọ́dẹ̀, mo gbàgbọ́ pé dáadáa tún ni mo bá yín. Lọ́hùn tó kọjá, ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé ti dé sí ìlú Òkè Ajé. Abilékọ Kúdí náà ti lọ pàdé rẹ̀ ní pápákọ̀ òfurufú. Ní ibi tí àwọn méjèèjì dúró sí lẹ́yìn ìkùlé ilé tí abilékọ Kúdí gbé ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé lọ láti ṣe àlàyé ni wọ́n ti yìnbọn fún abilékọ Kúdí ní àtàrí orí. Gbì tí òkú rẹ̀ nọlẹ̀ ni ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé náà ń gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí rẹ̀. Ibi tí a dánu dúró sí lórí ètò lọ́hùn tó kọjá nìyẹn. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí a máa bá apá kẹrin lọ. Dugbedugbe. Tádé bẹ̀rẹ̀ mọ́lẹ̀, ó ń forí pamọ́, ó pariwo kí Kúdí bẹ̀rẹ̀ mọ́lẹ̀. Àfi gbì, òkú Kúdí ló balẹ̀. Ọta ìbọn ti bà á ní ọ̀gángán orí, ẹ̀jẹ̀ rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní ṣàn ká gbogbo ilẹ̀ lẹ̀. Bí Tádé ti gbìyànjú láti súnmọ́ ní ìró ìbọn mìíràn tún dún kẹ̀wù. Píníṣín báyìí ló kù kí ọta ìbọn kí ó bá Tádé ní ọrùn. Afẹ́fẹ́ ọta ìbọn náà tó dòyì kọ́ọ̀yàn. Ìsìnyí ni Tádé ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé kì í ṣe àṣìta ìbọn ló pa Kúdí. Ó bẹ̀rẹ̀ mọ́lẹ̀, ó ń wo apá ibi tí ìró ìbọn atamátàsé náà ti ń wá. Bí ó ti ń gbìyànjú àti gbérí ni ìró ìbọn náà tún dún. Èyí kò súnmọ́ ṣùgbọ́n ibi tí ọta ìbọn náà bà kò jìnnà sí i rárá. Tádé ti ọwọ́ bọ àpò láti mú ìbọn ìléwọ́ rẹ̀, ṣùgbọ́n inú àpò tí ń bẹ ní gbọ̀ngàn ńlá kí wọ́n tó jáde sí ẹ̀yìnkùlé ni ó gbàgbé rẹ̀ sí. Ó dùn ún wọra, ó wojú Kúdí, ẹ̀jẹ̀ ti kún gbogbo ilẹ̀. Lọ́gán ni ó yé wípé bí òun bá pẹ́ jù ní ibi báyìí, òkú lẹlẹ́jà ń tà. Ó bẹ̀rẹ̀ sí ń rákòrò lọ sí inú ilé. Bí ó ti ń rá ni ìbọn náà ń tẹ̀lé. Ṣùgbọ́n ó rá wọlé, ó sì mú ìbọn tirẹ̀. Ó mú kọ́kọ́rọ́ mọ́tò Kúdí, ó sì mú jígí kékeré kan pẹ̀lú. Ó gba iwájú ilé yípo bọ́ sí àárín òdòdó tí ń bẹ lẹ́yìnkùlé. Ó fi jígí náà ń wá ẹni tí ń yìnbọn. Ní ìgbà tí ó dúró díẹ̀, ó kófìrí ìrìnsẹ̀ kékeré kan, ó sì yìnbọn sí i. Bí ó ti yìnbọn tán, ni ìró ìbọn atamátàsé náà tẹ̀lé tirẹ̀. Ó rí i wípé apá òun kò lè ká eléyìí. Tádé dìde, ó sá padà sí iwájú ilé ni ó bá fẹsẹ̀ fẹ́ ẹ. Bí ó ti ń sá lọ ni ìró ìbọn náà ń tẹ̀lé lẹ́yìn. Tádé sáré títí dé ibi tí Kúdí páàkì ọkọ̀ sí. Ṣùgbọ́n ìyàlẹ́nu ni ó jẹ́ fún un nígbà tí ó débẹ̀ pé àti ọkọ̀ kò sí níbẹ̀ mọ́. Ọ̀rọ̀ náà kò yé Tádé. Ó ronú kí ni kí òun ṣe. Ó bá bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ rẹ̀ sá lọ sí àgọ́ ọlọ́pàá. Nígbà tí Tádé máa dé àgọ́ ọlọ́pàá, ó ti tó bí wákàtí kan. Ìdí ni wípé ẹsẹ̀ ni ó fi rìn débẹ̀. Kò sí mọ́tò akérò kankan ní gbogbo ọ̀nà tí ó sáré gbà. Ó wọlé, ó béèrè ọ̀gá wọn. Bí ó ti ń ṣèyí lọ́wọ́ ni ọ̀gá àwọn ọlọ́pàá wọlé. Tádé fi káàdì ìdánimọ̀ rẹ̀ hàn ọ̀gá ọlọ́pàá. Kí ni mo lè ṣe fún yín? Mo fẹ́ pe àkíyèsí yín sí ikú arábìnrin kan tí ń jẹ́ Kúdí Ògúnjìmí, aya Arówólò. Bí n bá gbọ́ yín yé, ẹ ní abilékọ Kúdí Ògúnjìmí Arówólò. Bẹ́ẹ̀ni. Báwo ni ẹ̀yin ṣe mọ̀ ìròyìn yìí? Tádé ṣàlàyé bí gbogbo ìrìn àjò rẹ̀ ṣe rí. Bí Kúdí ṣe pè é láti ìlú Ayétòrò títí tí wọ́n fi dé ilé ìletò tí wọ́n ti yìnbọn pa Kúdí. Ṣùgbọ́n ó yẹ ọ̀rọ̀ tí Kúdí sọ nípa ọkọ rẹ̀ Arówólò sílẹ̀, kò mẹ́nu bà á rárá. Ọ̀gá ọlọ́pàá béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé gbogbo ohun tí ó ń sọ yìí dá a lójú. Tádé sì dá a lóhùn, ó ní bẹ́ẹ̀ ni. Ó dáa, ẹ jẹ́ ká lọ síbi tí òkú náà wà. Ọ̀gá ọlọ́pàá bá tẹ ọkọ̀ létí pẹ̀lú àwọn ọmọ iṣẹ́ rẹ̀ méjì. Wọ́n gbé Tádé dání. Ní ìgbà tí wọ́n débẹ̀, ìyàlẹ́nu kìíní ni pé igi ràpàtà tí Tádé sọ pé ó wà láàárín ọ̀nà náà kò sí níbẹ̀ mọ́. Ọ̀gá ọlọ́pàá páàkì ọkọ̀, ó bọ́ sílẹ̀, ó wò rárá. Ìkan nínú àwọn ọlọ́pàá béèrè lọ́wọ́ Tádé, ó wí pé ọ̀gbẹ́ni ọ̀tẹlẹ̀múyẹ́, mo ṣe bí oníkòtò ńlá kan wà níyì ni.
nígbà tí wọ́n wò rárá tán ọ̀gá ọlọ́pàá wọnú ọkọ̀ pẹ̀lú àwọn ọmọ iṣẹ́ rẹ̀ wọ́n ní kí Tádé wọlé wọ́n tẹ̀síwájú. nígbà tí wọ́n dé ilé tí Tádé júwe náà ilẹ̀kùn rẹ̀ wà ní títìpa. èyí ya Tádé lẹ́nu nítorí ṣíṣí gbalasa ní ilẹ̀kùn náà wà nígbà tí òun ń sá lọ. wọ́n yíra gba ẹ̀gbẹ́ ilé padà bọ́ sí ẹ̀yìnkùlé ilé náà. ẹnu ya Tádé nígbà tí wọ́n débẹ̀ nítorí pé kò sí òkú abilékọ Kúdí ní ilẹ̀ mọ́ rárá. gbogbo ilẹ̀ náà gbẹ fúrúfúrú. kò tilẹ̀ sí àpá ẹ̀jẹ̀ kan nílẹ̀ bí ó ti wù kí ó mọ. Tádé lanu láti sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kò jáde. ọ̀rọ̀ náà kù ṣùmọ́ ọ lójú. ó gbìyànjú láti fi àpá ọta ìbọn hàn wọ́n nílẹ̀ ṣùgbọ́n kò rí ìkankan láti fi hàn wọ́n rárá. gbogbo ọ̀rọ̀ Tádé dàbí irọ́. ọ̀kan nínú àwọn ọlọ́pàá wípé ọ̀gá ṣe rí wípé ọ̀gbẹ́ni kò wá fẹ́ àkókò wa ṣòfò ni. irú ènìyàn báyìí tàbá tí wọ́n mọ́lé kò léèwọ̀. ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé ṣé a lè máa lọ báyìí? Tádé mirí. gbogbo wọn wọkọ̀ wọ́n padà sí àgọ́ ọlọ́pàá ṣùgbọ́n kàyéfì sì ni ọ̀rọ̀ náà jẹ́ fún Tádé. ẹ̀mí ọ̀tẹlẹ̀múyẹ́ inú rẹ̀ ń sọ fún un wípé àyàfi kí n túṣu dé ìsàlẹ̀ ìkùkù. Dugbedugbe. bí wọ́n ti dé àgọ́ ọlọ́pàá ni ọ̀gá ọlọ́pàá ní kí Tádé tẹ̀lé òun wọ inú ọ́fíìsì wá. àwọn ọlọ́pàá méjèèjì padà sí ìdí iṣẹ́ wọn. nínú ọ́fíìsì ọ̀gá ọlọ́pàá ó ní kí Tádé jókòó òun náà sì jókòó. ó fa ìwé ìròyìn yọ láti abẹ́ tábìlì rẹ̀ ó ń kà á sétí Tádé. ògbóǹtarìgì ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé ṣe àwárí ikú tó pa oníṣòwò ńlá ní Ìjàdó. bí Tádé ti gbọ́ yìí ni ó yà á lẹ́nu wípé ìròyìn òun ti kàn débí. ọ̀gá ọlọ́pàá mú ìwé ìròyìn sílẹ̀ ó ń wojú Tádé. lẹ́yìn ìṣẹ́jú kan ó wí pé ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé kí ló ṣẹlẹ̀ gan-an? Tádé ṣarajọ ọ̀rọ̀ ìṣáàní tóbi títí ká fọ̀bẹ bù ẹnu náà là á fi sọ. ọ̀rọ̀ náà kò ṣùgbọ́n mi lójú ọ̀gá ṣùgbọ́n mo fẹ́ kí ẹ gbà mí gbọ́ pé gbogbo ohun tí mo rí ni mo sọ àbí èrè wo ni mo fẹ́ jẹ lórí irọ́. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ni mo yàn láàyò. mo mọ ewu tó wà nínú kí a máa fi àkókò ọlọ́pàá ṣòfò. ohun tí ń yà mí lẹ́nu gan-an nìyẹn. ọdún ní ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé ẹ kì í ṣàìmọ̀ fún lóko tèmi. arábìnrin tí ẹ dárúkọ yìí kì í ṣe àìmọ̀ ní gbogbo ìlú Òkè Ajé nítorí gbajúmọ̀ ní ọkọ rẹ̀. àìmọye ìgbà sì ni arábìnrin máa ń mú ẹjọ́ ọkọ rẹ̀ wá sùn wá. bí kò bá ní ọkọ òun gbìyànjú láti pa òun lóru mọ́jú tàbí fẹ́ fipá bá òun lò pọ̀. oríṣiríṣi ẹjọ́ bẹ́ẹ̀ ni ó ti wà lákọọ́lẹ̀ fún arábìnrin yìí. ìdí nìyí tí mo fi yára tẹ̀lé yín bí ẹ ti dá ọkọ rẹ̀. nígbà kan rí kí a tó gbé mi wá sílùú yìí ó wà nínú àkọọ́lẹ̀ pé ọkọ arábìnrin yìí fi ọlọ́pàá ti olùkọ́ kan mọ́lé láì nídìí nítorí ó kẹ́fí àjọṣepọ̀ láàrin ìyàwó rẹ̀ àti arákùnrin náà. ara ìdí tí a ṣe gbé DPO ti tẹ́lẹ̀ kúrò níbí nìyẹn. ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé ṣé ó dá yín lójú gbogbo ọ̀rọ̀ tí ẹ sọ kalẹ̀ yìí? lóòótọ́ ni Tádé ti ṣàlàyé gbogbo ohun tí ojú rẹ̀ rí fún ọ̀gá ọlọ́pàá ṣùgbọ́n kò sọ àlàyé tí Kúdí ṣe fún un nípa arówólò nítorí kò mọ irú ẹni tí ọ̀gá ọlọ́pàá ń ṣe. lóòótọ́ ni ọ̀gá àbí kò sí ìdí tí mo fẹ́ fi wọ ọkọ̀ bàálù wá sí ìlú Òkè Ajé láti wá parọ́ bàǹtàbàǹtà tó tó yìí fún ọlọ́pàá. ó dáa náà nítorí ọkọ̀ tí ẹ ti ní àti irúṣẹ́ tí ẹ ń ṣe màá fi yín sílẹ̀ fúngbà díẹ̀ báyìí ṣùgbọ́n ẹ kò gbọ́dọ̀ kúrò láàrin ìlú Òkè Ajé o. ẹ̀mí ọ̀tẹlẹ̀múyẹ́ inú mi ń sọ fún mi pé ẹ ṣì lẹ́jọ́ jẹ́ ṣùgbọ́n n kò lè tì yín mọ́lé láì nídìí àti wípé mo gbàgbọ́ pé igbó kan náà lọ dẹ́ndẹ́ ẹ lè máa lọ kí ẹ fi àdírẹ́sì ibi tí ẹ bá fara pamọ́ sí sílẹ̀ kí a lè kàn sí yín. Tádé kò mọ̀ bóyá kí òun náà tán fún ọ̀gá ọlọ́pàá tàbí kí ó dákẹ́. ó pinnu láti dákẹ́ títí di ìgbà tí òun bá rí àrídájú pé ọ̀gá ọlọ́pàá kò ní nǹkan ṣe pẹ̀lú arówólò. ó dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá ó jáde ó ń lọ. nígbà tó dé àárín ìlú ó farasin sí ilé ìtura kan tí owó rẹ̀ kò gara púpọ̀ nítorí kò mọ oye ọjọ́ tí yóò lò ní Òkè Ajé. bí ó ti wọ inú yàrá tí a fún un balùwẹ̀ ni ó kọ́kọ́ yẹ̀ wò. ó wo àyíká rẹ̀ tán ni ó bá bọ́ sí balùwẹ̀. ó wẹ̀ bí ó ti wẹ̀ tán ló ṣubú lu ibùsùn ó sùn lọ.
nígbà tí Tádé máa fi jí ọwọ́ ìrọ̀lẹ́ ni ó tají pẹ̀lú ìlágùn ni ó tají pẹ̀lú nítorí òkú Kúdí ni ó fi ń ṣe àlálá ebi pàápàá pẹ̀lú ohun tí ó lé e dìde ebi kì í sì wọnú kọ́rọ̀ míì wọ̀ ọ́. Ó bọ́ sí ìsàlẹ̀ ní apá ibi tí a ti ń jẹun ní ilé ìtura náà. Bí ó ti jẹun tán ó fi ara balẹ̀ láti wòye ká. Lẹ́yìn èyí ló bẹ̀rẹ̀ sí í ronú iṣẹ́ tó wà níwájú òun. Èwo ni kí n kọ́kọ́ mú ṣe níbẹ̀ gan-an? Ṣé ikú tó pa bàbá Kúdí ni tàbí ikú tó pa Kúdí? Ó tún rántí bí òkú Kúdí ṣe sùn sínú ọ̀gbàrá ẹ̀jẹ̀. Ara fì í, inú sì tún bí i pẹ̀lú. Ẹni tó yìnbọn atamátàsé yìí kì í ṣe òpè rárá. Ó ní láti jẹ́ agbanipa tó mọṣẹ́ dójú àmì. Irú wọn kì í sì wọ́pọ̀ dáadáa. Nítorí pé owó iyebíye ni wọ́n máa ń gbà. Ǹjẹ́ ta ni ó lè san irú owó iyebíye yìí bí kò ju ọkọ Kúdí lọ? Àti wípé ó ṣe jẹ́ nígbà tí abilékọ Kúdí fẹ́ mẹ́nu bà àkíyèsí rẹ̀ ni wọ́n yìnbọn lù ú tí wọn kò fi jẹ́ kó sọ̀rọ̀ ẹnu rẹ̀. Orí èrò yìí ló wà tí ọjọ́ fi lọ. Nígbà tí ó yẹ aago ọwọ́ rẹ̀ wò, ilẹ̀ ti ṣú. Ó dìde láti wọ yàrá rẹ̀ lọ sùn. Bí ó ti ṣílẹ̀kùn wọlé, ọkùnrin dúdú rọ̀gbọ̀dọ̀ kan ni ó rí tí ó dá jókòó sáàárín yàrá rẹ̀. Dugbedugbe.